ọmọdé ẹ sọ̀rọ̀ kílẹ̀ yanu káàbọ̀. ọlọ́dẹ ìdí mọ̀mọ́dé ọmọ ọlọ́dẹ ẹ bá ń kọ́ lọ́dẹ ìdí pákàbọ̀ sílé bàbá tóbi lọ́mọ. kó o ní balẹ̀ kó má nípa tẹ̀tẹ̀ bílíọ̀nù gbórí òkè kó má fẹ́ jú wọ́n yá ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ kó ọmọ wọn yín sílẹ̀ wọ́n ní ká kó ọmọ wọn yín sílẹ̀. ọ̀gá lóògùn. mo tún ti débí ọ̀pọ̀lọ̀ ríbi tó tutù. Basi. kíndín dínkíndín. Basi. ọ̀pọ̀lọ̀ ríbi tó tutù. Basi. téńtébo lèbe. Basi. kẹlẹgẹgẹ ń bò ṣe. Basi. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún mi. Ire lọ́jọ́ ayé mi ni mo tọrọ ìwọ ire lọ́jọ́ ayé mi ire lọ́jọ́ ayé mi ni mo tọrọ ìbùkún tó pọ̀ yà lé mi wá o tó wọlé sínú ilé mi kò wọlé. bí mo ṣe ń jáde lọ lónìí yóò bá olúwa o bá mi kọlù wọn. àwọn tán fẹ́ kádúrà mi gbà wọ́n rí i pé mò ń gbàdúrà sí yọ wọ́n ń disturb o ọlọ́run ní gbogbo ọ̀nà bàbá o kọlù wọn. kí ni ìṣòro tó ní kan kí ló ṣe. mo wá mi ò rí i àmọ́ èèyàn kan ló wá ta mí lólobó. ẹ wojú ìrẹ rẹ kò jojú dé wẹ́. èèyàn kan ló wá ta mí lólobó wípé ọmọkùnrin kan ń gbèrú lẹ́yìn ló tiẹ̀ pé bọ̀dá Sàámú. ó ti jáde ó ti jáde. wípé ọmọkùnrin kan ń gbèrú lẹ́yìn bíi bọ̀dá Sàámú. ó ti jáde bẹ́ẹ̀ ṣe bọ̀ ó jáde bẹ́ẹ̀ ṣe bọ̀ yẹn pàdé ẹ̀ let's go. èèyàn kan ló wà tá mi lólobó pé ọkùnrin kan ń gbé bí bọ̀dá Sàámú lórúkọ wọn. ó ti jáde bẹ́ẹ̀ ṣe bọ̀ yẹn ló jẹ́ ẹ̀ pàdé ẹ̀ lọ́nà ibi tẹ́ ẹ gbà ló gbà ibi. ṣé lórí burúkú ni ẹ̀sà mi ò jẹ̀sà mọ́ èmi pius lórúkọ mi. wọ́n ní kẹ́ ẹ ní sùn. ṣé kí nìkan tó kọ sínú mẹ́sẹ̀jì tó dẹ̀ ń gbọ̀? ẹ wo wọ́n sọ wípé ara ni àwọn wípé ó dẹ̀ rí àwọn gan ẹ wo já lọ yọjú sí wọn. Ara ni gbẹ́rì ó rẹ̀ wọ́n gan. Ó dẹ̀ Sàámú wọn lára ni gbẹ́rì. bàbá. ó ṣe o bàbá bábílẹ̀ wọ́n jáde bàbá àwọn. ẹnìkan ló dùn mí lómi. kí lẹ sọ. ó dùn mí lómi ó dẹ̀ sá lọ. bro Saamu. ó dùn mí lómi ó dẹ̀ sá lọ. ní community tẹ́ ti ń jọba. aláì. ó lórí lára ó dùn mí lu yìí. ẹ wo ní bọ́dọ̀ wá ní bọ́dọ̀ wá sọ̀rọ̀. pásítọ̀ ẹ má kọ́ṣẹ́ sà ẹ má kọ́ṣẹ́ sà tí dàda ò bá lè jà ó máa lábùú. 100. ojú o téèyàn bá lè jà ó máa láwọn èèyàn lẹ́yìn tó máa gbé jẹ. let's go. ẹ wo bí o wọ́n ní dàda ò lè jà ó lẹ́yìn tó gbójúlé o béèyàn bá lè jà ó máa ní sọ̀pọ̀tà ó máa láwọn tó gbójúlé. 100. lára àwọn tó gbójúlé mi rè o lára àwọn tí mo dẹ̀ gbójúlé rè o ọmọkùnrin tá à ń sọ yìí ó gbé omi yẹn mo dẹ̀ bu ẹyin báyìí
mo rí cases wípé ó dàbí kó fi nǹkan bojú bẹ́ẹ̀ kó lo mask ìbọn tó wà lọ́wọ́ àtó méjì pẹ̀lú tí mo wo yẹn. Let's go. kó wá tó ṣe nǹkan yìí ó ní kẹ́yìn fúnra ara yín béèrè tí ẹ bá wá béèrè òun á wá ṣe fún yín. Matthew 7:7 béèrè. No, ẹ má quote. Ẹ ti pẹ́ sọ nǹkan tó. Let's go. Pick up action. Matthew 7:7. Ẹ sà ẹ má quote. Ẹ má quote. Ẹ ṣe máa ka Bible ọ̀tọ̀ ẹ̀ tún máa ẹ sáré sọ tẹ́ bá fẹ́ sọ. Ọlọ́run pè mí. Kí ló pè mí fún? Oya. Action. Ẹ sà ẹ má quote. Ẹ má quote. A ti ń pẹ́ already. Ẹ ṣe máa ka Bible tẹ́ bá quote tán. Ẹ ṣe wá. Ìtọ́ mi ṣe lẹ́yìn mi ò ti sọ̀rọ̀. Oya. Pick up action. Ẹ wo ẹ má quote sà. Ẹ má quote sà. Kí lẹ fẹ́ quote fún? Ẹ ṣe máa ṣí Bíbélì. Ẹ wá ka ẹsẹ̀ tẹ́ quote yẹn tán. Ẹ ṣe máa sọ̀rọ̀ yín lọ. Mo ti pẹ́. Kí lẹ lọ́lọ́run pè mí fún? Ṣé kí máa ṣe pastor? Saamu, Sá. èmi Ọlọ́run fẹ́ kí ẹ béèrè ẹ̀bùn lọ́wọ́ òun. Ẹ̀bùn. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn ẹ̀mí ó pọ̀ ó poríṣiríṣi. Ẹ̀bùn ọláìyá igbó. Àbí kí ni? À ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn ẹ̀mí. Olúwa fẹ́ kọ̀míìtì ẹ̀bùn sí yín lọ́wọ́. Ó wá ní kẹ́ ẹ béèrè fúnra yín. Tẹ́ bá béèrè ó ṣetán láti fún yín. Oríṣiríṣi ẹ̀bùn ló wà. Gẹ́gẹ́ bí 1 Corinthians chapter 12 bó ṣe sọ. Ẹ sà, ṣebí tọ́lọ̀ ní kí n ṣe nìyẹn. Kí n béèrè ẹ̀bùn lọ́wọ́. Béèrè. Ẹ ṣé. Ẹ jọ̀ọ́. Bọ̀dá Saamu, Sá. ẹ̀bùn wo gangan lẹ béèrè fún nígbà tẹ́ ń gbàdúrà? Mi máa tiẹ̀ béèrè fẹ́ bùn kankan torí inú bí èmi ni o. Ìkanra lèmi fi ń bínú. Àwọn tí wọ́n do omi sí mi lára ni mo ṣí Bíbélì tí mo ń bínú torí ẹ̀. Bí mo yẹn máa sùn báyìí, àlá mẹ́rin mo lá. Mo rí olóṣó tó ń bá yín jà ó lòun lóyún fún yín. Pásítọ̀ olóṣó lóyún fún yín o. Ohun tó sọ fún mi gangan nìyẹn o. Ohun tí mo dẹ̀ rí lójú àlá yẹn nìyẹn. So mo rò pé mo ń fi ẹ̀mí béèrè. Mo fi béèrè pé wáì tí olóṣó máa fi lóyún fún pásítọ̀. Wọ́n wá ní pé nínú ìran yẹn, nínú àlá tí mo lá yẹn. Ó yá. Bó Bọ̀dá Saamu ti rẹ́ mi. Ó yá. Action. Nínú ìran yẹn, nínú àlá tí mo lá yẹn, ẹ̀mí yẹn wá ń jẹ́ kí n mọ̀ wípé Jasper ni pásítọ̀. Ó yá. Let's go. Nínú àlá tí mo lá yẹn, ẹ̀mí yẹn lójú àlá yẹn wá jẹ́ kí n mọ̀ pé Jasper ó pàdé Jasper ni o. Jasper, let's go. Nínú mo ń fi ẹ̀mí béèrè lójú àlá yẹn, ẹ̀mí yẹn wá jẹ́ kí n mọ̀ pé Jasper ó béèrè Jasper ni. Sorry, ẹ̀yìn má rẹ̀ rìn mọ́. Ẹ̀mí yẹn wá fi ń sọ fún mi lójú àlá yẹn, mo á fẹ̀mí yẹn béèrè, ẹ̀mí yẹn wá jẹ́ kí n mọ̀ pé Jasper ó béèrè Jasper ni o, wípé ẹ̀yin méjèèjì Jasper ni wòlíì sọ bẹ́ẹ̀. Ó yá. Ẹ̀mí yẹn wá sọ fún mi pé Jasper ó ní wòlíì sọ bẹ́ẹ̀, Jasper ó ní ọmọ olóṣó yẹn. Oyè rẹ̀ rí o, tún náà yá o. Ṣó yá. Ẹ̀mí yẹn wá ń jẹ́ kí n mọ̀ pé Jasper ó ní wòlíì sọ bẹ́ẹ̀, Jasper ó ní ọmọ olóṣó yẹn ní ìtòdè dangerous gan. So ìyẹn gangan ni. So láì máa fọ̀rọ̀ gùn lọ títí abẹ́ gbọ́. Ẹ sà, olóṣó lóyún fún yín o nínú àlá tí mo lá sà. Ojú àṣírí nípa mi ṣé mo lè tọ́jú ẹ̀ sí yín lọ́wọ́? Ìwọ̀nba kùn tẹ́ rí tó rọra yọ oúnjẹ kan. Àṣírí ló kún bẹ́ẹ̀. Àṣírí èèyàn kan rè. Àṣírí èèyàn kan rè. Ó yá. FM. Roll. That's the angle. Lórí fóònù. Let's go. Ó yá. Ìwọ̀nba kùn tẹ́ rí tó rọra yọ. Ó yá. Ìwọ̀nba kùn tẹ́ rí tó rọra yọ bẹ́ńbẹ́. Oúnjẹ kan ló kún bẹ́ẹ̀. Àṣírí ló kún bẹ́ẹ̀. Àṣírí èèyàn kan rè. Àṣírí èèyàn kan rè. Àṣírí èèyàn kan rè. Àṣírí èèyàn kan rè. Tẹ́ ẹ bá sọ títọ̀ lọ yín sìn, màá mọ ibi tí màá gbé sí nínú mi. Àṣírí ni mo fi kùn mí gbé. Ẹ ṣé. Bọ̀dá Saamu, èmi ni mo pè yín tí mo ní Ọlọ́run ní kẹ́ ẹ béèrè ẹ̀bùn lọ́wọ́ òun. Ẹ̀bùn tẹ́ ẹ dẹ̀ rí gbà
ohun gbangba wípé ẹ̀bùn àlá ni. ẹ tún fún mi ní 47,500 ìyẹn ni mo fọ́ fún. Ó tó kó báyàn lérò ẹ̀ẹ́dẹ̀mẹ́ni yẹn rí. mi mọ̀ rí. Ó fún yín lálàkọ̀kọ́. bẹ́ẹ̀ ni. 47,500 naira. fún mi gangan tí 25 yọ sínú báàgì yín. ló ń fún yín. bẹ́ẹ̀ ni. ó fún yín lẹ́lẹ́kejì. ó tún fẹ́ wá lẹ́lẹ́kẹta. mo á lé. ọkọ Sàámú. ẹ̀yin lè wá lẹ́lẹ́kẹrin. ẹ wo ẹ fi tèmi lẹ̀ ẹ wo ẹ tuntun fi mi láìkẹ́ ẹ fi tọ̀dọ̀ tèmi lẹ̀ ọ̀rọ̀ tó serious lẹ sọ jáde yọ ẹ má mú bí eré o ẹ má mú bí eré o ẹ jáde sọ̀rọ̀ yín o. tó tó ni ẹ jáde sọ̀rọ̀ yín owó wo nìyẹn ó ní mí ni ṣé mo pò ní mí nì ni. nínú ayé tá a wà yìí nǹkan oríṣiríṣi ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ ní sórí burúkú o ẹ tètè fa. inside life tó bá ní inside life ẹ máa ń gbé oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ let's go let's go. nǹkan ti ṣẹlẹ̀ inside life. oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ inside life let's go let's go. Oya. ẹ wo nǹkan ti ṣẹlẹ̀ inside life. oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. ẹ jẹ nǹkan yẹn mi ò rí clearly nǹkan tó jẹ́ ṣùgbọ́n mo ṣàmọ̀ pé ẹ gba nǹkan yẹn jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ tán ẹ tún wá sọ nǹkan kan lẹ́yìn ẹ̀. mo gba nǹkan mo jẹ́ mo wá sọ nǹkan lẹ́yìn ẹ̀ kí ni mo fẹ́ gbà tí mo àìmọye nǹkan tí mò ń gbà tí máa fi tí n bá ra oúnjẹ tí máa fi jẹ tán máa sọ̀rọ̀ ni. let's go. ẹ sà tí n bá ra oúnjẹ tí máa fi dóúnjẹ yẹn tán máa wíjọ ni máa kàn ṣáà ni àfi ṣe ni mi ò mọ èmi fúnra mi ti ń kàn tó yẹn kan máa sọ pé tí èèyàn bá ń jẹun kó máa sọ̀rọ̀ tí tèmi kọ́ tí bá sọ̀rọ̀ oúnjẹ ò ní dé. let's go. ẹ̀sà tí mi ò bá sọ̀rọ̀ oúnjẹ yẹn ò ní digest inú mi ó yá let's go. okay see you ẹ̀ náà yà ó see you ẹ̀ ni o. ẹ̀sà bí o mọ nǹkan tí mo gbàjẹ́ lọ́wọ́ èèyàn mi lè ṣe tí bá ra oúnjẹ bí amòrò oúnjẹ ń bùkà kò sí bó ṣe lè kó rí tí máa fi jọ oúnjẹ yẹn tán máa wí jọ ni àfi bí àfiṣe inú ayé mi lè ṣe kí n máa jẹun kí n máa sọ̀rọ̀ ẹ mọ̀ kàn máa sọ pé mánà pé tí wọ́n bá ń jẹun kó máa sọ̀rọ̀ kì í ṣe bí tèmi máa wí jọ máa kàn ni ẹjọ́ mi wàá mọ nǹkan tí mo gbàjẹ́ lọ́wọ́ ká ẹ fún mi ní ara olúwa mo fẹ́ gba ara olúwa kí n bá gbà lọ́wọ́ máa rojọ́ let's go. pick up jàre ó yá sà ẹ wò sà kí n fẹ́ gbà ara olúwa ní ẹ já lọ ó yá ìyẹn ló wọ́n sí lọ holy communion ẹ wá sà ẹ wò sà kí n fẹ́ gbà ara olúwa ìyẹn holy communion tí bá ó yá oyè já lọ sí un kò ní ṣe lò ó ẹ wò kí n fẹ́ gbà ara olúwa òun rẹ́rìn o mo ti calm dada inú o ti mọ nǹkan tó rí tó rà máa rí nǹkan yẹn let's go. ẹ sà kí n fẹ́ gbára olúwa èèyàn ó lè communion tí n bá ń gbà lọ́wọ́ èèyàn ara olúwa máa rojọ́ ni mi lè jẹ nǹkan kí n má sọ̀rọ̀. wá sọ̀rọ̀ kò bá mu let's go. wá sọ̀rọ̀ ìbùkún sáyé mi ọba tó pọ̀ ní pàtàgbára wá sọ̀rọ̀ ayọ̀ sáyé mi ọba tó tóbi jùlọ. mo bá yín ṣeré ni. eré lélẹ́yìí eré ni èmi náà bẹ́ẹ̀ ṣeré èmi náà bẹ́ẹ̀ ṣeré kò lè dá fún ẹ. àgbàlagbà ń lẹ̀. ògèrè jẹ́lẹ̀ yóò rí bùrẹ́jẹ́ ni alfa sọmọ èdè ìwọ́n mi lè yọrù ṣáà ìdìbò ló ti sùn ẹni sùn tẹ́bí ni ẹ̀jẹ̀ ẹni sùn kí bá ṣàṣọba wẹ̀ yáwé kí bá ṣàṣọba wẹ̀. Let's go. Ibo ló ti gé yín jẹ bẹ. Yọrùn mi wọ. Lọ́rọ̀ ìfarabalẹ̀ ẹ̀jẹ̀ ká wò. Ẹ̀jẹ̀ àwò. Adé padà mi lẹ́fẹ̀ bọ̀ yẹn. Ẹni sùúrù. Nísùúrù. Ẹ
sí gbẹ́rẹ́ tẹ́lẹ̀. Ẹ sì gbẹ́rẹ́ láàmì. Oore àbí. You think you can wear black and red clothes and be scaring my people in the community? No! Come out! If Iku is talking, Aaron will be bing, bing, bing. Let's go. Let's go. Let's go. You think you can be scaring my people in the community? If Iku is talking, Aaron will be bing. Let's go. Come out! They say you wear asho black and asho pupa. You think you can be scaring my people in the community? If Iku is talking, Aaron will be big, big, big. About Yawere, I'll pick up. Let's go. Action. You think you can be scaring my people in my community? Are you sick? If Iku is talking, Aaron will be big, big, big. About Shere. Well, let's go. Níbo ló wà? Saamu, kẹ́ tó kó lórí òkè yìí. Ẹ tọrọ fún dáríjì ẹ̀ṣẹ̀ o. Ipe kíni? Kọ́kọ́ lọ ń dáríjì yín ni. Kí lẹ mí bá pé olóyè òkùnkùn àtìmọ́lẹ̀? Ṣé lóṣojú òkùnkùn? Ṣé lójó ṣókùnkùn? Ṣé tó lóṣó bá kí ń ṣòkùnkùn? Ṣé pásítọ̀ ló máa gbé lóṣó? Kò ìpá ṣèṣe gbé lóṣó. Ìyàwó yín tó wà ní wọn ló wà ní olóṣó. Let's go. Ní kíni kí lẹ wí? Tó lóṣó bá kí ń ṣòkùnkùn, ṣé pásítọ̀ ló máa gbé lóṣó? Má bínú, mọ́mì ìyàwó yín kí ló wà ní di wọn tí ò sí ní di olóṣó? Ó yàtọ̀. Bí báwo? Olóṣó fi tiẹ̀ ṣe bísínẹ́sì ni. Ìyàwó tèmi wà nílé tèmi. O tẹ̀bẹ̀ rí lójú àlá ni pé ẹgbẹ́ olóṣó tó ṣe bísínẹ́sì. Pick up. Ẹ wo Brasa mo ẹ máa lọ. Ẹ jábà sọ̀rọ̀ wa lọ. Let's go. Ẹ káàbọ̀, ẹ lè fẹ́ rí mi. Brasa mo. Ó yẹ wá máa lọ. Ṣé mi mọ tó fẹ́ sọ? A ní wá máa lọ. Mo mọ tó fẹ́ sọ. Ẹ wá máa lọ. Ọ̀rọ̀ máa tó kó dàdúgbò tó bá ẹ sọ̀rọ̀. O fẹ́ fọ̀rọ̀ ẹ̀ sàdúrà. Let's go. Oh yeah. Speaking of, go. Action. Brasa, ẹ wá máa lọ. Ṣé mi mọ tó fẹ́ sọ? Ẹ dìde ẹ wá máa lọ náà. Ìbọ̀rọ̀ máa tó kó dàdúgbò tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹ̀lẹ́kẹ̀lẹ́ ló fẹ́ fọ̀rọ̀ ẹ̀ sàdúrà mi. Èmi ni kò bí. Kò yẹ. Máa yẹn bó ṣe tó yẹn, ó ti jalè ní Shoprite. Ó jẹ́ má fọ̀rọ̀ ẹ̀ sàdúrà. Wàá padà payé pọ̀. Léwọ̀. Kí ló láì wọlé choose yìí náà? Olóṣó báyìí sá. Let's add it up. Let's go. Pick up. Action. Mo sọ fún yín wípé ẹgbọ́n lóṣó. Torí Ọlọ́run, ayé mi o. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń wá? Mi ìrántí mú fóònù mi dárí rí. Oya. Ayé mi o. Kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń wá? Mi ìrántí mú fóònù mi dárí ni. Brasa mu, kí lẹ fẹ́ fi ṣe? Mo fẹ́ fi rìkọ́dù ni. Irú ọ̀rọ̀ yìí máa gbàgbé. Let's go. Jésù. Pick up. Go. Action. Ọlọ́run o. Brasa mu, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń wá? Mi ìrántí mú fóònù mi dárí ni. Kí lẹ fẹ́ fi fún un ṣe? Mo fẹ́ fi rìkọ́dù ní irú ọ̀rọ̀ yìí má gbàgbé ẹ. Mo fẹ́ rìkọ́dù ẹ torí ọjọ́ ẹ mọ̀ máa lè máa rántí wípé ṣé pé lóòótọ́. Ojú àṣẹ o. Ohun tí mo sọ ni wípé mo ní kẹ́ ẹ da omi, ẹ dà sí ogun ayé yín. Ẹ dà láti orí yín, kẹ́ ẹ dà dé ìsàlẹ̀, kẹ́ ẹ dà mi sórí ara yín, kẹ́ ẹ fi wẹ̀, kẹ́ ẹ wẹra yín mọ́. Kẹ̀kẹ́ kẹ́ ẹ wẹra yín mọ́. Ẹni ẹlẹ́ni innocent man tí ò mọ nǹkan kan òun lẹ ló ń da omi lé lórí. Bàbá ẹ ló ń pa ẹ lẹ́rìn. Tàbí kí ló kọ́ ìpẹ̀lú díẹ̀? Let's go. Káàbọ̀ ọmọdé ẹ sọ̀rọ̀ kílẹ̀ yanu káàbọ̀. Ọlọ́dẹ ìdí mọ̀mọ́dé ọmọlọ́dẹ ẹ̀bá nǹkan lọ́dọ̀ ìdí pọ́kàbọ̀ sílẹ̀ bàbá tóbi lọ́mọ. Olùbalẹ̀ kó wà nípa tẹ̀tẹ̀ bílíọ̀nù gbórí òkè kó má fẹ̀jú. Wọ́n yá èyí mẹ́tẹ̀ẹ̀ta ẹ kó ọmọ wọ̀nyí sílẹ̀. Wọ́n ní ká kó ọmọ wọ̀nyí sílẹ̀. Ọ̀gá lóògùn.
mo tún ti débí ọ̀pọ̀lọ̀ ríbi tó tutù. Basi. Kíndín díngíndín. Basi. ọ̀pọ̀lọ̀ ríbi tó tutù. Basi. Téńté bo lèbe. Basi. Kẹlẹ́gẹ́gẹ́ ń bò ṣe. Basi.